Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday July 8 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ kí ìsàrà lọ́wọ́ òwúrọ̀ kùtù ọjọ́ tòní. Ó ṣeéṣe kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nínú ilé tó lè fẹ́ mú yín rojọ́ díẹ̀ bákan láàárọ̀ ọjọ́ tòní. Ẹ kí ìsàrà púpọ̀, ẹ sọ̀rọ̀ dà sí lọ́jọ́ tòní, pàápàá ọ̀rọ̀ fámìlì ẹ sọ̀rọ̀ jà sí jàjà lọ́jọ́ tòní. Ẹ fẹ́lẹ́ ṣe lọ́jọ́ tòní láyìíká lé gbogbo nǹkan tó bá ń lọ láyìíká yín kọ́ ni kẹ́ dá sí lọ́jọ́ ti tòní. Ìfọ̀rọ̀wérọ̀ kan lè wáyé láàrin èèyàn àti èèyàn tó ṣe bó lè má wulẹ̀ tẹ́yìn lọ́rùn, èèyàn lè sọ̀rọ̀ tó ṣe pá dùn yín láàárọ̀ ọjọ́ tòní. Kẹ́ kí ìsàrà dáadáa, ṣùgbọ́n tó bá tọ́jọ́ tòní ẹ tún kí ìsàrà látàrí pé àwọn kankan tí ẹ̀ ń ṣe ó ṣeéṣe kó fẹ́ dàbí ìgbà pé ẹ fẹ́ ní lack of clarity bákan nípa rẹ̀, pàápàá àwọn kan tẹ́ ń gbé ṣe tẹ́ ń ṣe fúnra lára yín, bóyá bí iṣẹ́ ọwọ́ tẹ́ ń ṣe àbí ọjà tẹ́ ń tà. Ẹ kí ìsàrà lọ́jọ́ tòní, kó má jẹ́ pé ẹ máa miscalculate tó máa jẹ́ kẹ́ fẹ́ pàdánù owó bákan lọ́jọ́ ti tòní. Ẹ kí ìsàrà púpọ̀ lọ́jọ́ tòní, kọ́ kí nǹkan tẹ́ bá ń ṣe ẹ focus lé lórí dáadáa. Bákan náà sì ẹ má fowó bẹ́nikẹ́ni ṣeré lọ́jọ́ ti tòní rárá. Ọ̀rọ̀ owó lè fẹ́ bí issue díẹ̀ lọ́jọ́ tòní, bóyá láàrin èèyàn àtọmọ gan pàápàá lọ́jọ́ ti tòní. Kẹ́ kí ìsàrà púpọ̀, tẹ́ bá lè mú sùúrù lò dáadáa ọjọ́ tòní máa lọ dáadáa. Ẹ má fowó báyàn ṣeré, ẹ rí dájú pé calculate owó dáadáa, kẹ́ wà calculative dáadáa lọ́jọ́ tòní, kẹ́ sì farabalẹ̀ dáadáa lórí ohunkóhun. Gbogbo nǹkan yẹn á lọ bó ṣe kó lọ lénìí tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ yín máa lọ bó ṣe kó lọ, ṣùgbọ́n ìbáṣepọ̀ yín àti ènìyàn tí ẹjọ́ ń gbélé láàárọ̀ kùtù lè rí bákan, ṣùgbọ́n throughout ọjọ́ tòní ó máa padà dá. Ire owó náà ẹ rí dájú pé focus lé lórí dáadáa, kí ẹ má sanwó nù rárá tàbí kẹ́ má ṣe mistake tó máa lágbára jù. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 ní òru jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer ní ọjọ́ tòní. Apá South West dára púpọ̀ láti kọrí sí láti wó ore tàbí láti ṣe prayer. Ìlera ara yá jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má disturb brain yín jù torí orí fífọ́ lọ́jọ́ tòní. Kẹ́ kí ìsàrà ọjọ́ tòní á lọ dáadáa. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú, ọjọ́ oríire ló jẹ́ fún yín o, ṣùgbọ́n ìkíyèsára díẹ̀ lẹ máa kíyèsára lọ́jọ́ tòní o, látàrí pé ó ṣeéṣe kí ẹ ní kankan tẹ́ fẹ́ fowó ṣe nínú fámílì àbí nínú ilé lọ́jọ́ tòní tá fẹ́ nídìí pé kí ẹ náwó lé lórí. Ó ṣeéṣe kí èèyàn fẹ́ pressure yín lọ́jọ́ tòní fún owó, ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ ẹ̀gbọ́n láfẹ́ béèrè owó lọ́wọ́ yín lọ́jọ́ ti tòní. Opportunity kan dẹ̀ sì lè fẹ́ wáyé látọ̀dọ̀ fámílì tó ṣe pé ó lè fẹ́ tún mẹ́hẹ lọ́jọ́ ti tòní bákan, tàbí kẹ́ ní kankan tẹ́ fẹ́ náwó lé lórí. Bùkátà ṣá máa wà lọ́rùn yín lọ́jọ́ tòní, ètò ṣe pé ẹ máa wò lọ́tún lósì. Fẹ̀kàn tẹ́lẹ̀ tẹ́ bá jí bí ìgbà pé àwọn èrò kan á máa sọ sí yín lọ́kàn lọ́tún lósì, tó ṣe pé mood yín lè má fi bẹ́ẹ̀ dára tó, ẹ lè mú ní mood swing bákan lọ́jọ́ ti tòní. Ẹ try láti free ara yín, ẹ jìnnà sí mood swing, ẹ jìnnà sí rònú àròjù lọ́jọ́ tòní. Kẹ́ kí ìsàrà, kẹ́ fọgbọ́n ṣe, kẹ́ fẹ̀lẹ́ ṣe, kí ni lè lọ bó ṣe kó lọ. Èyí dára púpọ̀ láti rí dájú pé wà ní ìmọ́tótó, àyíká yín náà wà ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ sì ni nǹkan tí fámílì bá ní lágbájá wá ṣe fún mi tápá bá ka ni kẹ́ ṣe, tápá ò bá sì ka ẹ rí dájú pé fọgbọ́n ṣe, kẹ́ fọgbọ́n sọ fún wọn pé báyìí ló ṣe rí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ ṣọ́ra sí pẹ̀lú nǹkan tẹ́ máa kówó lé lórí. Ẹ má ra nǹkan kan sínú ilé lọ́jọ́ tòní tó jẹ́ nǹkan tuntun rárá. Kẹ́ kí ìsàrà spiritual date lọ́jọ́ tòní jẹ́ fún yín tó ṣe pé ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀. Ẹ̀mí inú yín tó bá yín sọ̀rọ̀ yẹn rí dájú pé ẹ̀ ń tẹ̀lé òun ni kẹ́ mú lọ́rẹ̀ tímọ́tímọ́. Ẹ má finú tẹnikẹ́ni lénìí àfi ohun tó ń bá yín sọ̀rọ̀ nínú ọkàn yín gangan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa. Tẹ́ bá lọ síbi iṣẹ́ á lọ bó ṣe kó lọ. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín ó máa wà okay, ṣùgbọ́n ṣeéṣe kí ọ̀rọ̀ owó kó fẹ́ kọ́ sí issue díẹ̀ lọ́jọ́ ti tòní. Ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́. Turquoise blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Apá north dára láti kọrí sí láti ṣe prayer tàbí láti rí opportunity. Bẹ́ẹ̀ sì ni ìlera ara yá jí pépé dáadáa lọ́jọ́ tòní. Bó ṣeéṣe kí àtẹ́lẹsẹ̀ fẹ́ máa yún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ara ríro tàbí kí ẹ má fi bẹ́ẹ̀ ní nájì dáadáa tó lọ́jọ́ tòní kó fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ yín. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú, ọjọ́ ire ló jẹ́, kò sí problem rárá o. Ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́, àwọn alásùnmọ́ yín ó sì ń lọ bó ṣe kó lọ. Àyíká yín máa gbalẹ̀ fún dùnú àtayọ̀. Ẹ máa ríre ìdùnnú, ẹ máa ríre ayọ̀, ẹ máa rí support tẹ́ ẹ fẹ́ látọ̀dọ̀ rẹ̀. Níbi iṣẹ́ ni ẹ máa rí support látọ̀dọ̀ colleague dáadáa, tó sì jẹ́ pé á dàbí ìgbà pé ẹ̀yin ní gbogbo èèyàn nífẹ̀ẹ́ sí. Wọ́n á fẹ́ bá yín ṣe, ẹ̀yin náà á fẹ́ bá wọn ṣe lọ́jọ́ ti tòní. Ó ṣeéṣe lọ́jọ́ tòní kẹ́ ní nǹkan kan tẹ́ máa ṣe láti fi ran àwọn èèyàn lọ́wọ́. Ó ṣeéṣe lọ́jọ́ tòní káwọn èèyàn náà ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Social day lọ́jọ́ tòní jẹ́ láti fi bá gbogbo èèyàn ṣe tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú.
níbi iṣẹ́ interact pẹ̀lú customer dáadáa, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀fẹ̀, eléyìí máa bí kí wọ́n bá yín dúnàádúrà kó sì ṣeé ṣe tó ṣe pé wọ́n tún máa bá yín mú ẹlòmíì gan wá láti wá bá yín rajà. Iṣẹ́ á lọ dáadáa lénìí, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Tea green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:05 láàárọ̀ sí aago 1:05 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí nọ́mbà 7 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Àkókò aago 4:20 ní ìdájí sí aago 5:20 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ láti kọrí sí láti ṣe prayer tàbí láti wá àánú lọ. Ìlera ara yín á wá jí pépé dáadáa lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú nǹkan tó dàbí àwọn nǹkan bíi ara ríro lọ́jọ́ tòní tàbí òtútù pẹ̀lú jẹ̀dí gan lè ṣẹlẹ̀ lọ́jọ́ ti tòní tẹ́bà kíyèsára púpọ̀ pẹ̀lú nǹkan tẹ́ ń jẹ. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o, látàrí pé ó ṣeé ṣe kí ó ṣe é pé ọ̀rọ̀ iṣẹ́ yín lẹ́ẹ̀ máa rò lọ́kàn rẹpẹtẹ, tó sì tún ṣeé ṣe kó ṣe é pé àwọn nǹkan kan tí ẹ ti ń fojú sùn bí opportunity kó fẹ́ dàbí ìgbà kó fẹ́ mẹ́hẹ, tàbí kó ṣe é pé àwọn nǹkan kan lẹ máa sọ láàárọ̀ ètò ṣe é pé a fẹ́ bí ìjà láàrin èèyàn àtìyàn níbi iṣẹ́. Ó lè jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ jọ sọ pẹ̀lú èèyàn ní ibi iṣẹ́ tẹ́lẹ̀ pé báyìí ni iṣẹ́ yẹn ṣe máa lọ, lágbájá pè mí láàárọ̀ lákájọ jíròrò tó ṣe é pé àárọ̀ ìtẹ́ bá bẹ́yàn sọ̀rọ̀ ọ̀rọ̀ iṣẹ́ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ iṣẹ́ náà kó fẹ́ rí bákan. Bóyá price lẹ máa fún wọn tó ṣe é pé lè máa fẹ́ kọ́ sí pé irọ́ price tó sọ yẹn ti pọ̀ jù, tàbí kó fẹ́ máa ná owó nìna rádaràda tó ṣe é pé afẹ́ ti emotion yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní kẹ́ni lè lọ dáadáa, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú bẹ́ẹ̀ fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú oníbàárà láàárọ̀ ọjọ́ tòní kó má sí wàhálà kó má sí ìdààmú níbi iṣẹ́ yín. Tẹ́ bá tètè lọ bí iṣẹ́ ẹ rí dájú pé ẹ ṣe kí ni ẹ pẹnumọ́ dáadáa, kẹbẹ̀ sí fókọ̀sì lórí iṣẹ́ yín, ẹ má sọ̀rọ̀ kankan láàárọ̀ ìtòrẹ́ ẹnu máa gbé yín. Eléyìí lè fẹ́ bí ìjà láàrin èèyàn àtèèyàn tó súnmọ́ yín, ó lè jẹ́ customer, ó lè jẹ́ ọ̀gá bí iṣẹ́ yín lọ́jọ́ tòní kí ẹ kíyèsára dáadáa. Bákan náà sì èní òǹṣọjọ́ tẹ́lẹ̀ fi lẹ fẹ́ kówó lórí nǹkan kan rárá. Tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa possibility wà kẹ́rì lè gbá mú, ṣùgbọ́n stress yà pọ̀ púpọ̀. Àwọn nǹkan tó máa dàbí challenge ti bí iṣẹ́ ó fẹ́ pọ̀ díẹ̀ lọ́jọ́ tòní fún yín, ṣùgbọ́n Elédùmarè á bá yín ṣe. Ẹ máa mórí bọ́ńbẹ̀, ẹ fi gboyà kojú rẹ̀ dáadáa, ẹ má ronú àròjù, ẹ má jẹ́ kó affect mood yín rárá lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:05 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Lucky number yín jẹ́ number 80. Àkókò aago 5:30 ní ìdájí sí aago 6:30 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer lọ́jọ́ tòní. Ìlera ara yín á wá jí pépé, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ kíyèsára pẹ̀lú ara ríro, joint máa roni, koríkèríkè ara máa roni, ó ṣeé ṣe kí lè fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní, bóyá látara stress tẹ́ bá go through lọ́jọ́ tòní níbi iṣẹ́ ṣá. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ tọ́jú ìlera ara yín dáadáa. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó tún rí bákan ló jẹ́, látàrí pé àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń retí lọ́nà jíjìn bí àǹfààní kan àbíre kan ó ṣeé ṣe kó dàbí ìgbà pé nǹkan náà ò fẹ́ tún wọlé, nǹkan náà sún sẹ́yìn lọ́jọ́ ti tòní tó ṣe é pé lè máa fẹ́ bí kí nǹkan tiẹ̀ fẹ́ sọ́ọ̀tà yín bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹlọ́kan akin ẹ̀ṣọ̀kan akin, ọlọ́kan akin ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ṣọ̀kan akin dáadáa lọ́jọ́ ti tòní. Ọ̀wọ́ iṣẹ́ lè jẹ́ tó ṣe é pé ó máa fẹ́ bí kí múdù yín rí bákan lọ́jọ́ tòní tẹ́lẹ̀ fẹ́ máa rò lọ́tùn lósì pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn nǹkan tẹ́yìn fúnra lára yín ṣe tẹ́ ń prepare pé àti ní ìtì bá ṣe tán báyìí ló máa lọ báyìí ló máa rí. Ó ṣeé ṣe kó jẹ́ pé owó lẹ máa nídìí láti fi boost ẹ ti máa plan kalẹ̀, ti wò pé nǹkan yìí ó máa dùn gan, ó máa wà òkè gan, bí èèyàn kan ti wá promise yín ní nǹkan kan látọ̀nà jíjìn tó ṣe pé ẹ ti ń retí pé lágbájá tó sẹ́ndì ẹ̀ tàmẹ̀dà tó sẹ́ndì ẹ̀ lè fẹ́ kọ́ sí kí múdù yín rí bákan tí nǹkan náà bá dàbí gbà pé ó ń fà sẹ́yìn tí ó tètè wọlé, tàbí kí network issue wáyé, tàbí kó dàbí gbà pé promise náà fẹ́ fail bákan lè fẹ́ affect múdù yín. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ má jẹ́ kí yẹn affect múdù yín. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣọ́ra ṣe pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ kówó lé lórí lọ́jọ́ tòní. Ẹ má kówó lórí nǹkan kan lọ́jọ́ tòní, ẹ ní ò dára láti fi ra nǹkan kan àbí láti fi kówó lórí business kankan rárá kó má jẹ́ pé nǹkan náà máa lọ já sí failure. Ẹ kíyèsára, èèyàn sì lè fẹ́ gba yín lọ́jọ́ tòní tá fẹ́ sọ yín pé lágbájá tàbá ṣe báyìí owó báyìí la máa fi ṣe kinní kan tó ṣe pé owó náà á wá dàbí ìgbà pẹ́ dowó sí gbó. Ẹ kíyèsára pọ̀ lọ́jọ́ tòní. Opportunity sì lè fẹ́ wọlé lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ dàbí ìgbà pé stress wà lójú ọ̀nà opportunity náà fún yín. Ẹ má jẹ́ kí yẹn affect mood yín rárá lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn ara yín balẹ̀, bí bá ṣe pé yín àti olólùfẹ́ yín á wà òkè tí ó ní sí wàhálà tí ó ní sí dààmú, ó sì ṣeé ṣe kó support yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo retí ẹ̀ ń retí nílé òkèèrè pátá ó máa padà wọlé fún yín, tí ó bá wọlé lẹ́ni á wọlé lọ́la. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ fẹ́ travel náà ó ṣeé ṣe kí restriction kó wáyé, tàbí kó dàbí ìgbà pé bóyá ibi tẹ́ ń lọ ìbàjẹ́ bí iṣẹ́ kí ó dọ̀bù fẹ́ wáyé kí gbogbo ẹ̀ fẹ́ rí bákan kó fẹ́ frustrate yín, tàbí kẹ́ fẹ́ náwó mọ́tò ju ìtẹ́ ìná tẹ́lẹ̀ lọ lọ́jọ́ tòní. Ẹ ṣàkíyèsára, ọkàn abalẹ̀ rí adé láṣẹ Ọlọ́run bá. Light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:20 ní ọ̀sán sí aago 6:15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
Nọ́mbà 2 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Àkókò àti ṣe prayer yín jẹ́ aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀. Apá nọ́ọ̀tì dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣeé ṣe kẹ́tù oore gbà látàpá nọ́ọ̀tì náà lọ́jọ́ tòní. Ìlera yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe kí ọwọ́ bàrádì ríro tàbí gbogbo èmi ní hips yín àbí bí ẹ̀gbẹ̀gbẹ̀ kan báyìí kó fẹ́ máa ròyìn bákan ní ọjọ́ ti tòní. Ẹ rí dájú pé tẹ́lẹ̀ bá wáyé kẹ́ lo oògùn, ẹ má dúró pẹ́, ẹ má jókòó pẹ́, ẹ má wà ní position kan fún ìgbà pípẹ́ kí lè má bàa tú lágbára sí i. Onírọ̀rùn pẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ oríire ló jẹ́ fún yín látàrí pé púpọ̀ nù yín àwọn nǹkan tẹ́ ti rò lánàá pé báwo mo fẹ́ ṣe, mo fẹ́ transform ayé mi, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, ó ṣeéṣe kí ẹ rí ṣe lọ́jọ́ tòní. Ìtẹ́rò lánàá ó ṣeéṣe kí ó má tí ì fi bẹ́ẹ̀ bọ́ sí, ṣùgbọ́n èní yẹn máa rọ́pọ̀lọpọ̀ nǹkan ṣe tó ṣeéṣe kí ẹ tún fi improve ara yín sí, bóyá níbi ìmọ̀ ni, bóyá níbi ìyípòpadà rere ni, ó ṣeéṣe kí lè wáyé fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín láti fi tẹ̀síwájú, láti fi máa ṣe àwọn nǹkan tó ṣeéṣe kó mú ìyípòpadà rere bá ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìyọjọ́ owó ló wá jẹ́, ọjọ́ ìrọ̀rùn ló jẹ́. Ìrọ̀rùn báyìí nìkan rere máa wọlé fún yín tó ṣeéṣe kó ṣe pé nǹkan ìsìn máa bí dùnú abáyọ̀ fún yín. Nǹkan tẹ̀ ṣiṣẹ́ fún bí ire bí opportunity ó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Àárín èèyàn àti olólùfẹ́ yín náà gúnrégé dáadáa lọ́jọ́ tòní tó lè máa ṣọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé kó olólùfẹ́ mi tiẹ̀ wà pẹ̀lú mi ká tiẹ̀ jọ wà lọ́jọ́ tòní. Èyí dára láti fi free pẹ̀lú gbogbo ènìyàn, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ sọ secret yín fẹ́nikẹ́ni. Ohun tẹ́ ń rò nípa mọ́ yẹn ẹ keep ẹ̀ kó safe dáadáa. Ẹ má ṣàlàyé fẹ́nikẹ́ni kó má ba sabotage plan yín kẹ́kẹ́ sára. Iṣẹ́ yín á lọ dáadáa lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú pàápàá níbi tẹ́ ẹ ṣiṣẹ́ sí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 15 ní òru sí aago 2 kù ìṣẹ́jú 15 lóru jí àkókò àti ṣe prayer fún yín lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ láti kọrí ṣíṣe prayer tàbí láti wó ore lọ. Ìlera ara yá jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé mumi dáadáa lọ́jọ́ ti tòní. Kó má jẹ́ pé nǹkan bí ìjẹ̀dí á fẹ́ ṣe yín lọ́jọ́ ti tòní. Oúnjẹ tẹ́ bá sì jẹ kó má jẹ oúnjẹ tó máa le jù lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé gbogbo nǹkan yín ó máa lọ bí ó ṣe yẹ kó lọ ní, ṣùgbọ́n àárín èèyàn àti olólùfẹ́ yín ó lè rí bákan. Lówùúrọ̀ kùtù ọjọ́ tòní náà ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan. Ó ṣeéṣe kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, bóyá ọ̀gá kan lásọ̀rọ̀ sí yín, bóyá èèyàn ló máa sọ̀rọ̀ kò bá kún gbé tó ṣeéṣe kó bá yín níbi tí ò dá ní ibi iṣẹ́ tàbí nílé ìwé gan ní àárọ̀ ọjọ́ tòní. Kí ẹ kíyèsára dáadáa, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú fẹ́ nìyí. Ẹni tó lè ba dé èèyàn jẹ́ ni, ẹ má jẹ́ kí wọ́n ba dé yín jẹ́ rárá. Ẹ rí dájú pé ẹ calm. Tíyàn bá gbọ́rọ̀ wá ní gbígbóná, ẹ yára gbọ́rọ̀ kí ẹ sì lọ́ra fèsì ọ̀rọ̀ kọjọ́ tòní lé lọ dáadáa. Àárín èèyàn àti olólùfẹ́ yín náà àbáwọn èèyàn àtàwọn tó rọ̀gbà yín ká tẹjọ́ ń dúnàádúrà, bóyá kọ́sítọ́mà ó ṣeéṣe kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Wọ́n lè fẹ́ gbé owó yín sálọ lọ́jọ́ tòní níbi ọjà yín. Ẹ wà very vigilant dáadáa. Èèyàn lè fẹ́ já yín lólè lọ́jọ́ tòní. Ẹ wà very vigilant dáadáa. Ẹ má finú tó ẹnikẹ́ni pẹ̀lú ọ̀rọ̀ owó yín lọ́jọ́ tòní àbí nǹkan níyín. Ẹ má fi ṣọ́ọ̀bù yín ṣọ́yàn lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ sì kíyèsára láàrin èèyàn àti olólùfẹ́ yín náà. Ẹ má fowó sí àwọn náà lọ́wọ́. Nípa ọ̀rọ̀ owó lè má sí wàhálà rẹpẹtẹ tẹ́ bá lè take àwọn precaution yìí. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ olólùfẹ́ ló jẹ́ o, ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn issue kan ti wáyé láti bí àná tẹ́lẹ̀ tó ṣe pé á já ràìnràìn di àárọ̀ yìí, tó ṣe pé ó ṣeéṣe kó yẹ pọ́wọ́ ọ̀rọ̀ lé nílẹ̀ máa ètè yanjú rẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ yẹ kí sára púpọ̀ ìbáṣepọ̀ yẹn àti olólùfẹ́ yín. Ẹ wá bóyá fẹ́ yanjú tó bá yẹ páwọ̀ kan wà láàrin tẹ́lẹ̀ kí gbogbo ẹ̀ calm, kó má sí wàhálà, kó má sí dààmú. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Lucky number yín lénìí jẹ́ number 1. Aago 3 kù ogún ìṣẹ́jú lóru gànjọ́ sí aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lénìí. Apá nọ́ọ̀tì dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣeéṣe kí ẹ opportunity látàpá àbẹ̀yẹn náà. Ìlera ara yín jí pépé dáadáa lọ́jọ́ tòní. Wọ́n bàrádì lè máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ọ̀pẹ́ yìí náà sì lè máa ròyìn ẹmu mi dáadáa lọ́jọ́ tòní. Ẹ má jẹ oúnjẹ tó ṣe pọ́ preserve, oúnjẹ tó fresh ló dára kẹ́jẹ lọ́jọ́ tòní. Kẹ́sì mú mi dáadáa bí mo ṣe sọ. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ oríire ló jẹ́, ṣùgbọ́n issue kan wáyé o látàrí pé ibi iṣẹ́ yín ó ṣeéṣe kí ẹ máa ṣiṣẹ́ lọ́wọ́ kí mistake kan wáyé tó ṣe pé ẹ máa tún fẹ́ ná owó lé lórí lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ má pàdánù opportunity kan níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ sì má pàdánù owó. Ẹ wà careful tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Nǹkan kíkan tẹ́ bá ń ṣe ẹ focus lórí dáadáa. Kẹ́ má fààyè gba distraction
distraction lè pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé fẹ́ bí kí ẹ fẹ́ kọ́ta yín fẹ́ ṣiṣẹ́ ẹ̀ ní ṣíṣe láṣẹ Ọlọ́run ọba ẹ wà very focus dáadáa lóṣìṣẹ́ àti lódodo táàsì àpọ̀ rẹpẹtẹ ẹ wọ́n àti torí pé táàsì pọ̀ kẹ́ wá máa rọ́ọ̀ṣì ju bó ṣe yẹ lọ ẹ farabalẹ̀ máa ṣe ní ṣísẹ̀ntẹ̀lé ló dára ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kọ́ta yín má lọ kábàámọ̀ kẹ́ kíyèsára púpọ̀ iṣẹ́kíṣẹ́ tẹ bá ń ṣe ẹ wà very dedicated lé lórí kẹsì rí dájú pé ẹ ṣe bó ti tó àti bó ti yẹ ṣùgbọ́n nǹkan téèyàn kan bá tún wá ń sọ tó bá jọ mọ́ pé ẹ ti rí i pé ṣé kìí ṣe pé ní ìfẹ́ gbá mi ṣá ṣé kìí ṣe pé kíní kan ẹ má miscalculate kẹ́ farabalẹ̀ dáadáa torí ó ṣeéṣe kí àǹfààní kan kó fẹ́ bọ́ mọ́ta yín lọ́wọ́ lọ́jọ́ tòní bóyá níbi tẹ́ ti ń wà kẹ́lẹ́sì láàyè iṣẹ́ kẹ́kẹ́ sára púpọ̀ lọ́jọ́ tòní ẹ wà very focus lórí iṣẹ́ yín dáadáa kí iṣẹ́ yín lè lọ dáadáa lọ́jọ́ ti tòní ọjọ́ ìtújọ́jọ́ tó ṣe é pé ẹni láti tún fẹjú ẹ̀gbẹ́ kan wò lé rárá yín kó má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín máa fẹ́ náwó lórí àìlera tó ṣe é pé ó ti ń tójọ́ mẹ́ta tó ti ń ṣe yín tẹ̀kọ́ bí ara sí ẹ focus lórí ìlera ara yín tó bá sì rẹ̀ yín tẹ́ láàrin kan ẹ wá àkókò láti sinmi ṣùgbọ́n ẹ wà very vigilant and focus lórí ọ̀rọ̀ iṣẹ́ yín dáadáa kí ni lè lọ dáadáa iṣẹ́ yín lè rí bákan bóyá torí stress ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á lọ dáadáa ire owó lè wọlé fún yín lénìí olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní àkókò àti ṣe prayer lénìí jí àkókò aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí south west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer lénìí tó sì ṣe ṣe kẹrẹ opportunity látàpá abẹ ìlera ara yá jí pépé dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn nǹkan tó jọmọ́ inú rírun kó máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ní yín ṣá ṣùgbọ́n ẹ dájú pé ẹ mú mi dáadáa ẹ sì jìnnà sáwọn oúnjẹ tẹ́ mọ̀ pé oúnjẹ yóò fi fẹ́ bá mi lára mu lọ́jọ́ tòní oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ ire ló jẹ́ kò sí problem kankan rárá lọ́jọ́ tòní o gbogbo ìtẹ́bá fọwọ́ bàbá yìí ó máa dún fún yín ẹ máa wà creative dáadáa lọ́jọ́ tòní àwọn idea máa wá sí yín lọ́pọlọ lọ́tùn lósì bóyá tí n bá ṣe báyìí bóyá tí n bá gbígbà báyìí bóyá ó máa jáde bóyá nǹkan ìmáa ṣẹnu re tó sì ṣeé ṣe kó padà ṣẹnu re ó ṣeé ṣe kẹ́ ẹ ráǹfààní jẹ lọ́jọ́ tòní látara bẹ́ ṣe plan bẹ́ ṣe think bẹ́ ṣe wà creative sí ẹ lo creativity yín àti talent yín dáadáa lọ́jọ́ ti tòní ẹ jí gìrì kí ẹ falẹ̀ mọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti falẹ̀ mọ́ láti mójútó lákòókò tó tọ́ àtàkókò tó yẹ àǹfààní lè wọlé fún yín láti bíkíbi lọ́jọ́ tòní látàrí pé gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ yín ẹni tó bá ti lẹ́ràn ọ̀fẹ́ táyé bá ti yọ́nú sí òun lóore máa ń wọ́tọ̀ torí ohunkóhun tó bá ń béèrè látọ̀dọ̀ wọn ló ṣeé ṣe kí wọ́n ṣe fún ẹ dájú pé báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ tòní ẹ sì handle iṣẹ́ pẹ̀lú ọpọlọ pípé lọ́jọ́ tòní àti creativity yín torí tẹ bá ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ó lè ṣí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà oríire fún yín àwọn èèyàn àgbà fún yín dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹrí promotion gan lẹ́nu iṣẹ́ yín lọ́jọ́ ti tòní kọ́ fẹ́ kàn sí ìdáyín bá kan tọ́lọ́ bá kádàrá pẹ́ wà lọ́kì lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ gbogbo nǹkan yá lọ sòsé bó ṣe yẹ kó lọ ìrọ̀wọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ máa fi ṣe nǹkan yín lọ́jọ́ tòní tó ṣe pé gbogbo nǹkan tó bá tẹ̀yìn gan lọ́nà gan lẹ́ẹ̀ máa fẹ́ ṣe lọ́jọ́ tòní láti satisfy ara yín ó dára kẹ́ tẹ́ra yín lọ́rùn lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ó tún dára púpọ̀ kẹ́ ṣe dára sáwọn ọmọ lọ́jọ́ tòní ó dára kẹ́ wà pẹ̀lú àwọn ọmọ kéékèèké léèlé bí kíre tẹ́ ẹ̀ fẹ́ látọjọ́ pípẹ́ gan kó fẹ́ tó yín lọ́wọ́ látàrí pé ẹ múná ọmọdé dùn ẹ ṣe dára sáwọn ọmọdé lọ́jọ́ tòní kí ni lè lọ dáadáa iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn lárinrin ire owó lè wọlé fún yín dáadáa lénìí góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ jí àkókò oríire yín láti ṣe prayer dáadáa lọ́jọ́ ti tòní apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer tàbí láti opportunity lọ́jọ́ tòní ìlera ara yá wá jí pépé dáadáa lọ́jọ́ tòní o ṣùgbọ́n èyí tó ṣe é pé ẹ fi bẹ́ẹ̀ tọ́jú àìlera yín tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ẹ go through àwọn àìlera kan lọ́jọ́ ti tòní kó dàbí ìgbà koríkìríkì ara ń dùn yín tàbí kẹ́yìn máa dùn yín mọ́gbà àyàbá kan lọ́jọ́ ti tòní kẹ́ kíyèsára ẹ rí dájú pé ẹ jìnnà sí à ń gbé nǹkan tó bá wojú bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní oníràwọ̀ èròpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ ṣùgbọ́n ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní látàrí pé táàárọ̀ kù tọ́jọ́ tòní olólùfẹ́ yín lè fẹ́ sọ̀rọ̀ tó ṣe é pé ó lè jẹ́ kó bá kún gbé tàbí kó ṣe é pé ó máa nídìí kankan láti ọ̀dọ̀ yín tó ṣe é pé ọ̀rọ̀ ló máa fi gbé kalẹ̀ tó ṣe gbé ọ̀rọ̀ náà kalẹ̀ lè jẹ́ nǹkan tó ṣe é pé ó máa dùn yín bákan tàbí tó ṣe é pé ó máa fẹ́ affect emotion yín ẹ má take nǹkan too personal láàárọ̀ ọjọ́ tòní rárá o kó má bàa kọ́ sí issue láàrin yín lọ́jọ́ tòní èèyàn kan wà tẹ́ nífẹ̀ẹ́ sí tó ṣe é pé ọ̀rọ̀ ẹ̀ ń jó yín lára lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sì nínú ilé yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn nǹkan tó dàbí issue díẹ̀díẹ̀ kó fẹ́ jẹyọ lọ́jọ́ tòní pàápàá láàárọ̀ kùtùkùtù ṣùgbọ́n throughout ọjọ́ tòní náà ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa kẹ́fìn àwọn nǹkan kan tó ṣe é pé bóyá nǹkan tẹ̀yìn àtìyàn kan ti jọ sọ̀rọ̀ lé lórí kí nǹkan náà kó fẹ́ dàbí ìgbà kó fẹ́ dalẹ̀ yín kó fẹ́ dàbí ìgbà kó fẹ́ betray yín lé lórí tó ṣe pé bí tẹ́jọ́ fọ̀rọ̀ sí wọn fẹ́ ṣe bí ẹ ti ṣe sọ́mọ́ lè fẹ́ bí issue díẹ̀ lọ́jọ́ tòní ọ̀rọ̀ yìí lè jẹ mọ́ ọ̀rọ̀ owó àbọ̀rọ̀ àǹfààní kan lọ́jọ́ ti tòní ọjọ́ ìjọba tó ṣe é pé ọ̀rọ̀ family ni ó máa wà lọ́kàn yín ọ̀rọ̀ inú ilé ló máa wà lọ́kàn yín gbágbágbá ó lè láwọn kankan tẹ́ fẹ́ ṣe nínú ilé lọ́jọ́ tòní tó ṣe é pé fẹ́ nídìí
focus and attention yín tàbí tó máa fẹ́ dàbí bùkátà gan lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ mójútó níwọ̀nba tágbára bá ká ní kẹ́ ṣe just do your best and leave the rest ní lọ́jọ́ tòní. Ẹ má fúnra yín ní stress ju bí ó ti ṣe yẹ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tẹ́ bá lọ síbi iṣẹ́ pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ láti ilé ẹ máa ríre gbámú dáadáa ire owó gan á wọlé fún yín lọ́jọ́ ti tòní. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kógún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kógún ìṣẹ́jú ní ìdájí jí àkókò àti ṣe prayer fún yín lọ́jọ́ tòní. Apá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer lọ́jọ́ tòní. Ìlera ara yá wá jí pépé ṣùgbọ́n pọ̀ mí inú ilé experience òtútù pàápàá yín tó ṣe pé àìsàn tí ń ṣe tẹ́lẹ̀ bí òtútù bíi ikọ́ tún lè kun lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Bẹ́ẹ̀ sì ni àyà dídùn ó lè máa dùn ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tàbí kí ẹ fẹ́ ní heartburn bákan kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù, ẹ má mu omi tó tutù ju bó ṣe yẹ lọ kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius dàbí láàrin January 20 sí February 18 ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pọ́jọ́ tó dára ló jẹ́ ó ṣeéṣe kí fàǹfà kan àbí nǹkan kan wà tó ṣe pé olólùfẹ́ yín máa nílò tó lè jẹ́ bí owó kan tó máa wà lọ́kàn yín pé ó dẹ̀ yẹ kí n ṣe fún ó dẹ̀ yẹ kí n ṣe báyìí fún tá sì máa dùn yín tá máa ká yín lára tàbí kó ṣe pé ọ̀rọ̀ owó gan lè fẹ́ dájà lẹ̀ láàrin yín lọ́jọ́ tòní bákan méjì ló lè rí ó sì lè jẹ́ láàrin ẹ̀yin àti ọ̀gá abiṣẹ́ yín àbárin ẹ̀yin àti kọ́sítọ́mà yín gan lọ́jọ́ tòní ó ṣe pé ọ̀rọ̀ owó máa fẹ́ dàbí nǹkan láàrin yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fẹ́ máa gbọ́rọ̀ kalẹ̀ ẹ má jẹ́ kí nǹkan tó bá dàbí iṣu láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kó wá bí kí ẹ gbọ́rọ̀ kalẹ̀ lọ́nà tó máa gbà kọ́ọ̀sì iṣu lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ra ṣe tẹ́ bá máa gbọ́rọ̀ kalẹ̀ lọ́jọ́ tòní torí ọ̀wọ́ ẹnu yín lè wúwo púpọ̀ lọ́jọ́ tòní ọ̀rọ̀ báyìí sì lẹ nílò lọ́jọ́ tòní láti fi méèkì ẹ̀. Ẹ ṣọ́rọ̀ sọ láwùjọ lọ́jọ́ tòní ẹ lè fẹnu polówó ọjà ẹ lè fẹnu bèrè oore lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní kò sí wàhálà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n bá pè yín sí lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ dá sí rárá lótìtọ́ àti lódodo àìdíà máa wáyé inspiration máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní tẹ́ máa lè lò lọ́nà tó máa gbà ran nǹkan kíkan tẹ́ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí. Ọjọ́ tòní dára láti fi wà well focus lórí iṣẹ́ yín ẹ má fàyè gba distraction látọ̀dọ̀ olólùfẹ́ yín kankan ẹ sì má partner pẹ̀lú èèyàn pẹ̀lú ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní àsìkò yóò tẹ̀ ṣe àsìkò tó dára láti fi ní pé lágbájá jájọ kó papọ̀ ṣe kankan kò dára rárá kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Nípa bámbárì ẹ ṣọ́ra fọ́tí mímu lọ́jọ́ tòní kó má affect ìlera ara yín kó sì má ṣe affect àwọn ọ̀rọ̀ sísọ yín kó má jẹ́ àwọn síkírìtì kọ̀ọ̀kan wà tó yẹ pé máa fẹ́ máa léèkì jáde kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á wá lọ dáadáa tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ tẹ́ ti polówó ọjà dáadáa ire owó lè rí bákan lọ́jọ́ tòní. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ sí aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Àsìkò aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò àti ṣe prayer fún yín lọ́jọ́ tòní. Lucky nọ́mbà yín lénìí nọ́mbà 7 ní Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer lọ́jọ́ tòní. Ìlera ara yá jí pépé ṣùgbọ́n bóyá bí apá ríro tàbí ọrùn ọwọ́ ríro lè máa wọ́rí yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni mímí yín lè rí bákan lọ́jọ́ tòní pàápàá tí ooru bá mú ju bó ṣe yẹ lọ ó lè fa kí ẹ fẹ́ máa mí bákan lọ́jọ́ ti tòní kẹ́kẹ́ sára. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ dùnnú ọjọ́ ìṣeré ló jẹ́ pẹ̀lú kò sí wàhálà ara lọ́jọ́ tòní o àǹfààní gan lè wọlé fún yín látara akitiyan tẹ́ ń ṣe lásìkò yìí ẹ túbọ̀ máa ṣakitiyan dáadáa ẹ túbọ̀ máa wá stability tó lásìkò yìí bí kówó ti stable sí yín lọ́wọ́ kẹrẹ àwọn kankan gbéṣe ló máa rí aṣọ bẹ́ẹ̀ lánàá náà lóòótọ́ ṣùgbọ́n akitiyan yín lẹ nílò láti fi rí gbámú lọ́jọ́ tòní o tẹ́ bá ṣakitiyan dáadáa ó ṣeéṣe káǹfààní wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àsìkò yìí ò dára rárá láti fi lẹ́yìn kówó lórí nǹkan tuntun bóyá ẹ fẹ́ ralẹ̀ tuntun ni àbẹ́ fẹ́ ṣe nǹkan tuntun ni àsìkò yìí ò dára láti ṣe bẹ́ẹ̀ ẹ túbọ̀ rí dájú pé ẹ fowópamọ́ lásìkò yìí púpọ̀ ọ̀nà yín sì rèé ó ṣeé ṣe kásìkò ìjásìkò tó ṣe é pé ẹ máa kéré akitiyan yín kan bóyá àjọ tẹ̀ ń dá látijọ́ yìí ni bóyá ó ṣeé ṣe kẹ́ ẹ kéré lásìkò yìí tó ṣe é pé àwọn owó náà máa wúlò fún yín láti gbọ́ bùkátà àsìkò yìí torí ẹ nílò owó púpọ̀ lásìkò yìí bí ìgbà pé ó láwọn kankan tí ẹ fẹ́ fowó ṣe tó ṣe é pé ó mú yín lọ́kàn rẹpẹtẹ tó ṣe é pé Ọlọ́run sì máa kádàrà pé ẹ máa rówó náà lọ́jọ́ tòní láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá gbogbo nǹkan yín pátápátá kẹ́ rí dájú pé ẹ fókọ̀sì lé lórí lọ́jọ́ tòní ẹ wo àyè iṣẹ́ ẹ wo nulé ẹ wo gbogbo ìgbésí ayé yín pátá èwo ló ní attention mi èwo ní kí n mú ṣe òun ní kẹ́ ẹ ṣe lọ́jọ́ tòní kẹ́ni lè lọ dáadáa ẹ wá stability tẹ́ ń fẹ́ kẹ́ni lè rí bí ẹ ṣe ń fẹ́ ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn náà àgúnrégé kò ní sí wàhálà kò ní sí dààmú iṣẹ́ yín gan lọ dáadáa lénìí ire owó gan lè wọlé fún yín lọ́jọ́ tòní depending on akitiyan tẹ́ bá ṣe green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ sí aago 11 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 5 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún
tó sì ṣeéṣe kọ́ opportunity ti bẹ̀ náà wáyé. Ìlera ara yájí pépé dáadáa lọ́jọ́ tòní. Ọ̀nà ọ̀fun yín ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú nǹkan tẹ́ ń jẹ. Ẹ má gbé egungun ẹja kó má ha yín lọ́fun lọ́jọ́ tòní. Nǹkan tó máa ṣe yín lọ́nà ọ̀fun ẹ kíyèsára. Ẹ má gbóúnjẹ jẹ lọ́wọ́ èèyàn náà lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Ẹ jẹun níwọ̀n kẹ́ sì má sọ̀rọ̀ àsọjù láwùjọ pàápàá lórí àwọn nǹkan kí nǹkan tí ẹ bá ń gbéṣe lásìkò yìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.